pẹ̀lẹ́ gbogbo ọmọ Yorùbá á dára fún wa yọ̀yẹ̀ wa kò ní yí ẹ lẹ̀ ní kámẹ́rà ẹ̀ bá a súnmọ́ bí kí gbogbo ayé ó rí ewé yìí làwọn bàbá wa ń pè ní ewé rẹ́rìn-ín à á pè ní ìmí èṣù à á pè ní àtòríhewu à á pè ní ewé ìkúpẹ̀rọ̀ ewé kí mo pè ìkúpẹ̀rọ̀ ewé yìí Ọlọ́run fi agbára tì sí ara rẹ̀ púpọ̀ bó ṣe wá lágbára tó agbára Ọlọ́run ó jù lọ sáyẹ́ǹsì àwọn Yorùbá lélẹ́yìí tó sì ṣiṣẹ́ dáadáa ṣe rí tànà rẹ̀ yìí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́pọ̀ gbáà láti àìmọye ọdún tá a bá jẹ abáyé yìí yóò wà kárí ajá a lè kún ká rẹ̀ ṣe ká sọ pé ní èjì ẹ̀ta ẹ̀rin káfọ́ máa taari iye tá a bá já kábíyèsí a bá ń lo òde kan pé ọlọ́mọdé a sì jẹ bá ti wọ́n sẹ́nu èèwọ̀ ni májèlé ọ̀jẹ̀ ṣiṣẹ́ láre yìí ẹ sọ pé ó dení tá a bá wá ìtànà yìí kọ́ pọ̀ gbáà á jà ayọ́ pọ̀ ìtànà wa àtòríhewu yìí tá à ń pè ní mi èṣù yìí á wàá kó dà sínú agbada ẹ̀gbọ́n tí ń wí a bá ti kó dà sínú agbada á wàá wá ìtànà akọ ọ̀bẹ́pẹ ìtànà akọ ọ̀bẹ́pẹ ẹ̀jẹ̀ akọ sí a ti kó sí ẹ fi kó ọ̀bọ bẹ́ńgàsì ìkódẹ kan á wàá jò tá a bá jò tán á fòrí kúrò ábẹ́sẹ̀ Ọlọ́run tí ọ̀nà bá dí mọ́yàn ló sì là wọ́n tó ti ń wá ìwé ìgbélù látọjọ́ tó ti pẹ́ àbí wọ́n ọkùnrin tó yẹ pé àmúbọ̀ obìnrin máa ń bọ́mọ lọ́wọ́ gbogbo obìnrin tó bá ti ń bá sọ̀rọ̀ fún ìfẹ́ rí ọ ló sẹ́yìn yìí fi wá kọ́sítọ́mà o ó wù mí mo yọ̀ǹda rẹ̀ ni torí ẹlòmíín bẹ wọ́n ń gba àwọ̀ rẹ̀ lò láti máa fi ṣiṣẹ́ ibi tí ò sì mọ̀ wọ́n dán wò lọ́lẹ̀ lò abáwá pọ̀ mọ́rìbó làá ti lò nínú ẹ̀gbà wa kan lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n fi lanú ọ̀nà kan nù ọ̀nà míì àgbẹ̀ sóòrùn kọ́yọ́ ká ìpara ọ̀nà míì àábù sógì àbí mùkọ́ gbóná èwo lọ́wọ́ àdájù bọ́ bá ṣe kọ́sẹ̀ tiẹ̀ ni ó ṣe lò ó àmọ́ yìí wọ́n máa ìpara ó sì máa fi lo ògì gbígbóná ẹ tẹ̀lé mi ewé àtẹríhewu 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 oníkámẹ́rà sọmọyìn tá a bá tú báyìí sẹ́ni pé mo tú tìdítìdí ni egbòdì rẹ̀ yìí ó ní òun fi ṣe egbòdì rẹ̀ yìí ìtànà orí rẹ̀ yìí sí ọ àìjókòó tàgbàmọ́ ni òjì arọ́gbọ́n inú àwọn àgbààgbà láàfin rọ́mọ ọ̀dọ̀ àgbàmọ́ nígboro kí wọ́n pọ̀ àwájókòó tàgbà lágbọ́gbọ́n àwọn àgbà láfi ń jọmọ ọ̀dọ̀ àgbà ẹ gbọ́tùmọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà ni ọmọ èké tó jókòó tàgbàlagbà ọkọ̀ fún ọ̀dọ̀ àwọn àgbàlagbà ibi ìṣiṣẹ́ àwọn àgbàlagbà la mú pè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. tá a bá gé egbò rẹ̀ yìí á gé yọ pọ̀ ìtànà yìí náà á wà yọ pọ̀
ewé pèrègún ẹ ti rí ewé pèrègún ẹ ti já sí ẹ bá mi tọ́jú ewé àkànnàmàgbò ẹ bá kí ni mo pè é àkàlàmàgbò kọ́ o àkànnàmàgbò àkànnàmàgbò ọ̀tọ̀ àkàlàmàgbò ọ̀tọ̀ ẹyẹ ní í jẹ́ àkàlà àkànnàmàgbò ewé ní í jẹ́ bẹ́ẹ̀ ewé àkànnàmàgbò kì í sọdún méjì kì í ṣe ọdún mélòó kì í sọdún méjì akọ aláǹgbá kan wà á kàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ewé sáwéré pèpè ẹ ti go pẹ̀lú odidi atare tán tá a bá jo tán a máa bù sọ báyìí èèyàn mi sáré báyìí bó ti máa lò lásán nù bàbá agboolé yín tí máa lérí pé tó ń bá rí òun ọ̀pá ọ́ ìyá àdúgbò yín tó yọ pé tọwọ́ òun bá tí òun ó ṣe ọba kan máa lò yọ̀bọ̀ wa rẹ̀ sí rẹ̀ ni. méjì mẹ́ta lòògùn ẹ̀gbọ́n méjì mẹ́ta lòògùn dán wò ìlérí o ìsìnkúlówó ọjà o ẹ lọ́ọ́ ṣe dábàá ẹ̀mí ọmọ yìí náà ní Lukman ọmọ ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbẹ̀ ó lè jẹ́ gbà àkọ́kọ́ tó kọ́kọ́ rí mi tí fídíò yìí bá dọ́dọ̀ yín sẹ́rí pé ń yọ ọ́ kú wọ́n náà máa yọ ọ́ kú ẹ máa ha ẹ máa ha ẹ máa ha lábẹ́ bẹ́ẹ̀ mo ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà o mo ti dé èyí tẹ̀ ń pè mí dọ́wọ́lẹ́ mo ti wà á dé báyìí mo ti kalẹ̀ kàṣà gbà bí ẹni akànlére ẹ̀mí lílẹ̀ mọ̀ wà yìí ilé lọ́ọ̀yà mọ̀ wà yìí o ilé lọ́ọ̀yà mọ̀ wà yìí ilé ọ̀dọ̀ mi o láti Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ sí Báyẹ̀kú ọbọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà wọn aago ilé lọ́ọ̀yà mọ̀ wà yìí gba nọ́mbà yìí mọ́dọ̀ +23480 3298 nọ́mbà WhatsApp mi nù ẹ bá nọ́mbà yẹn lórí fídíò yìí ń bọ̀ báyà gba nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 ń bọ̀ lọ́dọ̀ mi ní orílẹ̀-èdè Benin WhatsApp mọ́tò tí ń lọ tọpa kọ bọ́ọ̀lẹ̀ ní dégà kan bàbá ti dégà kan níbi ẹ̀yìn ọjà dégà kan kó béèrè bí wọ́n ń ta àṣẹ̀kẹ́ tọ́lá ti débi wọ́n ń ta àṣẹ̀kẹ́ béèrè pọ̀ àṣẹ̀nìrí tọ́wọ́ àmẹ́ ní ilé ìpò àṣẹ̀nìrí yẹn ńbẹ̀ni ṣùgbọ́n sí lórílẹ̀‐èdè Benin mọ́ báyìí o mo ti wà Nàìjíríà yẹ́yẹ wa kò ní yẹ lẹ́ tí wà lọ́wọ́ oṣù kò ní sí tọ́ta wa ẹ kú lé o.